Jẹ́ ká polówó ọjà. Hello. Ẹ káàárọ̀ mà. Ẹ káàárọ̀. Eégún ìgbéyàwó lè tún wà kí lẹ́nu là kọjá mà. Ẹ kúṣẹ́. Yes ma. Ẹ jọ̀ọ́ láàrin mi àti ọkọ mi níta. À ń gbọ́ yín mà. Ìgbéyàwó mi ti tó 18 years bá. Ok ma. Nígbà tí mo fẹ́ ọkọ mi, nǹkan ń lọ déédéé ó wà òkè. Suddenly náà nǹkan kan change. Bọ̀kọ́ tó di pé nǹkan change, wọ́n máa ń ṣe dáadáa. Bọ̀ ìgbà tó yá, nígbà tá a kọ́kọ́ wẹ́ẹ̀dì yẹn, ìyá ọkọ mi ò gbọ́dọ̀ rí kó ṣe dáadáa pẹ̀lú mi. Lébi pé ẹ̀gbọ́n ọkọ mi tó jóbìnrin ló máa ń sọ fún wọn pé tó bá ti di pé mi àti tí ìyá bá ti wà lọ́dọ̀ wa, tó kó má máa ṣe dáadáa sí mi mọ́. Tó kó máa ṣe ìgbà pé ó yé mi àti òun jà. Títí mò ń ṣe iṣẹ́ títà ni mo ṣe tí mo dọ́rẹ̀, mò ń ṣe bísínẹ́sì mi. Tó ìgbà tá a wọ́ọ̀dì, bísínẹ́sì yẹn ó pọ̀ láti. Mo ṣàfihàn pé pé mi náà lọ ṣiṣẹ́ títà. Títí a ṣàṣe bàràbàrà yẹn a fi kó dé sáìtì ọ̀dọ̀ wa. Ìgbà wá dé sáìtì wa, mo dá nìkẹ́ náà lọ máa ṣiṣẹ́ títà pé ká ṣe for meantime kó tó di pé màá tún láti gádà òun kí n tó bẹ̀rẹ̀ bísínẹ́sì yẹn padà. So títí mo sáà ń lò bíi 5 years 6 years 7 years bíi 10 years lẹ́nu iṣẹ́ olùkọ́ nǹkan ò jọra wọn. Ìgbà tá a débí kò ju bíi 6 years 7 years lọ́ta kó dé sáìtì wa. Mo ṣàrí pé ọkọ mi ó ṣá máa bẹ̀ nínú ilé pé kí n má bínú kí n dáríjì òun. Torí nǹkan sáìtì gba ibi tí mo ti ń ṣiṣẹ́ títà yẹn. Skúù bẹ́ẹ̀ làwọn ọmọ mi ń lọ. Hello sir. À ń gbọ́ yín mà ní ṣókí. Skúù bẹ́ẹ̀ làwọn ọmọ mi ń lọ. Tí o pé kò sí nǹkan kan mọ́ sálárì mi ni wọ́n fi fi owó skúù. Nínú bàràbàrà yẹn náà mo ṣàgbọ́ pé ọkọ mi fẹ́ yàwó mi. Ọ̀dọ̀ ìyá kọ ló sáwà ìjọ tí wọ́n bímọ tí wọ́n dé láti ọ̀sítà ni ìyá kọ pé mi pé ìyàwó ọkọ mi bí wọn ẹ̀dẹ̀sọ̀ kankan fún mi tẹ́lẹ̀. Aṣáàlú aṣáàbẹ̀bẹ̀ rẹ̀. Tí mo sáfẹ́ fà ọkọ mi lẹ́jẹ̀ nìkan tó máa ń rojọ́ tó ṣe pé ọmọ abẹ́ ìyá ni. Àlá yẹn sápó ságbé mi àti ìyá rẹ̀ gúnra wọn. Ṣé pé ọ̀rọ̀ yẹn sáà di ti ẹ̀gbọ́n ó di tàbúrò nǹkan tó bá ti sọ fún ìyá ni ìyá máa gbọ́. Ó jẹ́ ìdàlá tó fà lọ́kùnrin tó jẹ́ pé nìkan tó yẹ kó pìfẹ́ kó ṣe síta ju kó ṣe sí ilé lọ. Àlá yẹn sẹ́wà pé dé páàn gbèsè kan sáwà yọjú. Àlá yẹn sá pọ̀ gan. Wọ́n sá ti fi ilé sílẹ̀ báyìí. Wọ́n sá lóhùn òun lọ fira àwọn lọ́kàn balẹ̀ sí ọ̀dọ̀ àbúrò òun kan nílùú àwọn. Ó tẹ̀ máa ń pè tẹ́lẹ̀. Nígbà tí mo wá pè lẹ́nu jọ́ mẹ́ta ẹ̀ pé dádì lágbájá ṣé solution wà nìyẹn báyìí. Nígbà tẹ́ ní nǹkan rí bá kan tẹ́lẹ̀ kúrò ní. Tẹ́mi náà bá kúrò lẹ́nu ta ni àtàwọn ọmọ máa jẹ́. Ó ní tí ò bá ti tẹ́ mi lọ́rùn kí n fi àwọn ọmọ sílẹ̀. Tẹ́mi náà bá tì mí lọ. Ní mo ṣe wá ní kí n ṣàlàyé fún yín pé ẹ dákun ẹ là nínú ẹ̀. Ẹ ṣé. Eléyìí ò ní dàrú Ọlọ́run á ṣàánú yín mà. Iṣẹ́ wo lẹ ń ṣe báyìí? Ó sì ní ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìyàwó àti ẹ jẹ́ ìyàwó. Tó o bá sì ní ìṣù pẹ̀lú àwọn ẹbí ọkọ ẹ, tó o bá ní ìṣù pẹ̀lú ọkọ ẹ tí ò bá ṣubú ńlé ìwẹ̀, ó sì lè yanjú ẹ̀ tá balance equation tálàfíà máa jọba láàrin ẹbí àti ìyàwó ẹ̀. Ṣùgbọ́n wà àtọkọ ẹ sí the same page. Ẹbí ọkọ àtiwọ́ náà ẹ sí the same page. Ọkọ ẹ àti ẹ̀gbọ́n tèmi, ọkọ ẹ àti àwọn ẹbí ọkọ náà wà ní péèjì kan náà. Irúfẹ́ ìgbéyàwó bí àfẹ́ ní ìṣù. Ẹ sọ gbólóhùn kan sìn ẹ ní pé wàhálà yẹn ti di tàwọn ẹbí náà pẹ̀lú bí ọkọ yín ṣe gbé yín ta. Kò ń ṣe pé bọ́yẹ̀ mi àtàwọn ẹbí jọ ní nǹkan ẹjọ́ tó ń rò fún wọn náà kò ń ṣe pé bọ́yẹ̀ mi àti wọn nǹkan kan jọ dà wá papọ̀. Ẹ ṣe ẹjọ́ tó ń rò fún wọn yẹn náà làwọn ń tẹ̀lé. Ó tà yín síta àbí bẹ́ẹ̀ kọ́? Sá. Ọkọ yín ló tà yín fún ẹbí bẹ́ẹ̀ yẹn ló tà yín síta àbí? Bẹ́ẹ̀ ni sà ní àti wọn òjò dàn kankan pàṣẹ bí òun náà. Ẹ ṣe màmá mi ẹ ṣe ẹ jẹ́ tó lọ ọbẹ̀ yẹn ẹ tún gbé mi dé bẹ́ẹ̀ náà jẹ́ tó lọ síbẹ̀ yẹn ọ̀rọ̀ tó wà bí yẹn náà. Gbọ́ gbólóhùn tí mo fẹ́ sọ ẹ̀ wọ́n tó jọkùnrin tó bá ṣeé ṣe bóyá ó lè wúlò fún ẹ. Ọkùnrin ni ẹ ó lọ mú ọmọ ọlọ́mọ kúrò nílé wọn ni o. Láàárín Lord of mercy gbogbo ọkùnrin tí ń fìyà jẹ obìnrin pátá àdúrà mi ní pé kọ́lọ́run jẹ́ kẹ́ ẹ rí ojú èrè Ọlọ́run o. Ẹ lọ mú ọmọ ọlọ́mọ kúrò nílé wọn ni o.
lọ́dọ̀ ẹbí àti ààrẹ tó ti jọ ń gbé láti bí 20 ọdún 30 ọdún 25 ó dẹ̀ mú kúrò ńbẹ̀. Ìwọ ló nígbàgbọ́ nínú ẹ̀ kó ń lè tẹ̀lé nínú ẹgbẹ̀lẹ́gbẹ̀ àti ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọkùnrin tó wá bá, ó dẹ̀ tẹ̀lé ẹ lọ sínú ẹbí tiyín. ọ̀rọ̀ wá èdè àìyedè wá ṣẹlẹ̀ láàrin ìwọ àti ìyàwó ẹ, ó wá ń rojọ́ ọbú nípa ìyàwó yẹn fáwọn ẹbí ẹ. Ó dẹ̀ ti bímọ fún ẹ, ó ti bí sùn, ó ti bí wàlẹ̀ fún ẹ, ó ti jẹ́ kó rí fún ẹ. Mo fẹ́ kó wo gírafítì ìyà tó fi jẹ obìnrin yẹn ni o. Kí ni bá wá ṣẹlẹ̀, ó tún wá ń rojọ́ ọbú ń pọ̀ ọkùn obìnrin yẹn fún àwọn ẹbí títí ẹ. Ṣé o ti bá yí ọ̀tá arábìnrin yẹn jẹ́? Lésù wáyé fẹ̀rẹ̀. Ẹni tí ò lẹ́nì kankan nú ẹbí yín, ìwọ náà ló mọ̀ kó tó ní pọ́mọ bàbá àti ìyá àtàwọn àbúrò òbú tó sọ pé ó níyẹn. Àwọn ẹbí mi náà dẹ̀ ní ìtọ́mọ wọn bá ti sọ fún wọn náà final say ńgbẹ́pọ̀ náà ní ń bọ́ wọn. Kó tiẹ̀ wá ń bọ yín, ìyẹn ò ní ẹ̀yin tẹ́ ẹ jí òbí kẹ́ ẹ mọ̀ wò wípé ọmọ tá a lọ mú wá ń lé wọn kò yẹ ká fìyà jí ọmọ ẹ̀ ká wá tì í ta. Kò yẹ ká fìyà jí ọmọ ẹ̀ ká wá tì í síta lọ báwọn òbí tiẹ̀ náà. Àbírú àṣàkáṣà wo nìyẹn torí Ọlọ́run? Wọn náà rò náà. Ẹ wà sọ pọ̀pọ̀lọpọ̀ yín gbà tẹ́ kọ obìnrin ilẹ̀ tán pìtìpìtì ayé dé, bó ni ò ṣe ní dé? Ṣé ìyá ọmọ tó tí ta yóò fojú re wò ẹ́, bàbá rẹ̀ yóò fojú re wò ẹ́? Sóbìnrin yẹn gan sí yóò kọrin re kì ẹ́ lórí òkè? Kò lè kọrin re kì wọ́n tó jọ́kùnrin yẹn. Arábìnrin ẹ̀mọ́ tí màá sọ fún yín, ọkùnrin míì náà dẹ̀ ní lẹ́ẹ̀kan sí ẹlẹ́jọ́ bú ni. Ó fi bẹ̀rù Ọlọ́run fi ìrìn àjò gbéyàwó. Tọkùnrin bá ti lè tójọ́ jù ìwọ tó ń gbọ́ mi lórí ètò yìí, tó bá ti lè tó ẹjọ́ jù, kì bá dáa kó wọ́kọ̀ tiẹ̀ síwájú tó bá ti fẹ́ ẹjọ́ tó fi pa ẹ́ náà nìyẹn. Ọkùnrin àti ẹ̀ níkùn díẹ̀, ọkùnrin àti ẹ̀ gbọ́rọ̀ síkùn díẹ̀. Babátúndé ọmọ Balógun, láṣìírí kankan tiẹ̀ láyé ẹ. Ǹjẹ́ obìnrin bá ti ṣẹ̀ ẹ́ tàbí ẹni kódà kó jọ́ ọ̀rẹ́ ẹ̀ gan tó bá ti ṣẹ̀ ẹ́ ìwọ tó jọ́kùnrin tó ń gbọ́ mi yẹn, àṣírí ti bẹ̀rẹ̀ kó mọ́ tú nìyẹn. Ilé yín ò ní dàrú lẹ́ẹ̀kan sí. Wọ́n ṣáà ní kí ẹ kúrò nulẹ̀, wọn lè yín kò nulẹ̀. Wọn kì í sọ bẹ́ẹ̀. Ẹ fèsì iṣẹ́ yín mà. Ṣé ẹ ti gbọ́? Ẹ máa tọ́jú àwọn ọmọ yín. Sọ̀rọ̀ mi ti yé yín mà. Ẹ dẹ̀ mọ́ fàdúrà ràn lọ́wọ́ kọ́nà kó gba gbogbo ògo. Ṣùgbọ́n ẹ mọ́ gbàdúrà òdì lórí arábìnrin tán fẹ́ lé yín o. Ṣé ẹ ń gbọ́ mi mà? Ẹ mọ́ gbàdúrà òdì. Ọ̀dọ̀ ìyá nìyẹn wà, òun àti ìyá náà jọ lẹ̀ papọ̀, ọ̀dọ̀ ìyá ló wà. Ẹ gbọ́ tèmi sẹ́ ìlọ́nbi yẹn ń tiẹ̀. Tèmi ṣáà ni pé ẹ mọ́ gbàdúrà òdì lórí ẹ̀ tán fẹ́ lé yín nítorí àwọn ọmọ tiyín àní nítorí ara tiyín náà. Ṣé ẹ mọ̀ pọ́kọ yín ló lọ fẹ́ àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. Báàrin ẹ ṣe jẹ́ nìyẹn. Ẹ mọ́ gbàdúrà òdì lé lórí o. Ẹ mọ́ fàdúrà ràn kan yín lọ́wọ́ kọ́ náà gba gbogbo ògo. Kí ilé yín kó tùbà kó túṣẹ padà. Sọ̀rọ̀ mi ti yé yín mà.